Nàìjíríà túbọ̀ ṣùgbọ́n sí dáadáa. Bàbá tí a bá wo àwọn tí wọ́n jẹ́ àgbà gbọ́gbé ilẹ̀ Yorùbá tí wọ́n jà fitata kí a lè bá ní ìjọba democracy padà, bàbá wa Anthony Adefuye náà ẹwà mú wọn dáadáa. A ti wá ní ìjọba democracy ó ti di ọdún mẹ́rìndínlọ́gbọ̀n báyìí lónìí. Ǹjẹ́ nǹkan tí ẹjà fún gbà yẹn ṣé náà ni à ń lọ́wọ́lọ́wọ́ yìí? Ó fojú jọ ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ kan náà but ẹ rí i pé ojoojúmọ́ ló ń dá sí nísìnyí Yorùbá la ní as president Nigeria. I think that's the first time ní Yorùbá as the president of Nigeria. Ìgbà àkọ́kọ́ sà. First time bẹ́ẹ̀. Nígbà kan nílẹ̀ yìí a ti ní Olúṣẹ́gun Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà nínú ìjọba democracy sà. Àwọn ń kọ́ sà. Yóò ní díẹ̀ lóhùn torí ọ̀kan rẹ̀ mọ́ ànsà. First Yorùbá tó máa jẹ president ní Bọ́lá Tinubu. Ọlọ́run lè ní jẹ́ kó bàjẹ́ nígbà tí wà. Àmín. Ajẹ́pá àjẹrí sà. Ṣé ọ̀gbọ́n Yorùbá ni? Mo fẹ́ kí ẹ̀ ká jẹ́ kó dùn kó dáadáa ni kó lè bá yé àwọn abirítúbi ni àwọn abirítúbèrè èèyàn tó wà ń ta. Ẹni tó wà lọ́pọ̀ òun Yorùbá òun jẹ́ ṣíwájú ẹ̀ kó jáde kó sọ. Ẹni wá sọ pé òun jẹ́ Yorùbá tó jẹ́ ṣíwájú ẹ̀ kó jáde kó sọ. Kò sí president kankan tó wọlé tó jẹ́ mẹ́mbà ẹgbẹ́ wa tí mi ò mọ̀ ń pa ẹ̀, mi ò mọ̀ díẹ̀. Mo mọ̀ nǹkan tí mò ń sọ. Ìgbà sọ fún mi pé òun ni the first Yorùbá tó jẹ́ president. Ẹni wà tó jẹ́ Yorùbá o. Òkú Yorùbá tó jẹ́ president Nàìjíríà. President Bọ́lá Tinubu. Ọlọ́run náà dẹ̀ túbọ̀ máa gbé lékè. Ọlọ́run túbọ̀ máa support ẹ̀. Ọlọ́run á jẹ́ kẹ́ lásìkò tí Ọlọ́run á jẹ́ kó dáa fún gbogbo Nàìjíríà. Ṣé rí military regime? Ó bà nǹkan jẹ́ púpọ̀. Ó bà nǹkan jẹ́. Àwọn èèyàn kan wọ́n kàn lè dìde lẹ́jọ́ kan wọ́n náà ń gbàjọba. Wọ́n lè kó bọ̀ dání kò sí nǹkan tá a lè ṣe. Nígbà tí àwa kan fi pé ó tó ilé ìjẹ́ ṣe ó tó àfẹ́mú olùgbogbo wa fi jáde síta. Wọ́n panu wa, àwọn míì sálọ, àwọn míì dúró. Àwọn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé for the last 25 years we have had democracy in Nigeria. Now, ẹ má bínú pé mo máa sọ òyìnbó mọ́ Yorùbá mi o torí kò sí Yorùbá tó gbọ́ òyìnbó. Yorùbá tí ò gbọ́ Yorùbá wà. Yorùbá tí ò gbọ́ Yorùbá. So ẹ má bínú ẹ má sọ òyìnbó díẹ̀ mọ́ nǹkan tí Yorùbá tí ó wà ní. Yorùbá mi wà tẹ́ ẹ̀ sọ tó jẹ́ tùmọ̀ ni. Nígbà tí mo dẹ̀ mọ orúkọ ẹ̀ wáyé mo fẹ́ tùmọ̀ ẹ̀. Wọ́n fẹ́ sọ rédíò wáyé ti fẹ́ sọ pé agbóhùn máa gbé asọ̀rọ̀ máa gbèsè. Wáyé ti fẹ́ sọ bẹ́ẹ̀ wáyé ti mọ̀ pé rédíò ló jẹ́. Wọ́n fẹ́ sọ tẹlifíṣàn wáyé ti fẹ́ sọ pé Amóhùnmáwòrán wáyé ti mọ̀ pé tẹlifíṣàn ló jẹ́. Èdè China ẹ̀rí tẹlifíṣàn náà nà máa pè. Èdè France tẹlifíṣàn náà nà. Èdè Amẹ́ríkà tẹlifíṣàn náà nà máa pè. Wọ́n lè spẹ́lẹ̀ ní èdè
bá sọ tó káwọn méjì sọ kankan náà they not say the same way. So ní ilẹ̀ Nàìjíríà yìí àwa ọmọ Yorùbá la kọ́kọ́ lajú jù, àwa la kọ́kọ́ lọ sí ìlú òyìnbó mọ bí bàbá sí sọ òyìnbó là ń sọ gbogbo ẹ̀, àwa la kọ́kọ́ kọ̀wé, àwa la kọ́kọ́ ṣe báyìí, àwa la kọ́kọ́ ṣe gbogbo ẹ̀, and yet it took us so many years before we can become the president of that country. Ẹ̀kọ́ àní sùúrù jù, àní sùúrù. Wọ́n wá dẹ̀ sọ pé wọ́n fẹ́ pín Nàìjíríà, àwa Yorùbá la máa kọ́ sọ pé no, a ò ní pín. Àwọn sọ pé wọ́n Nàìjíríà. So ẹ jẹ́ ká yẹra wa, Yorùbá try fún Nàìjíríà, tí ò bá sí ti Yorùbá ní Nàìjíríà àti pín yẹlẹyẹlẹ. Ẹ máa rántí nígbà kan àwọn Ìgbò wọn náà Biafra, àwọn náà làjẹ́ wọn lọ. Àgbẹ̀ náà wọ́n Nàìjíríà yìí, àwọn defender to the last minute, so on and so. So Ọlọ́run náà túbọ̀ máa ràn wá lọ́wọ́, Ọlọ́run náà túbọ̀ jẹ́ kí a máa lọ sókè sí, Ọlọ́run náà lè jẹ́ ká túbọ̀ sí gbọ́ èdè ara wa sí. Ìgbédè ara wa òun ló ń jẹ́ kí ní Nàìjíríà lénìí English the national language. Ìwọ ìsọ fún ilé ẹ̀kọ́ pé kò sí bí ẹ̀ ṣe máa sọ Yorùbá kó má sọ English sí, lórí our national language is English. Ìwọ̀n èyí tẹ́ ẹ̀ ṣe ìwé ìròyìn ẹ̀ bá ń túmọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ, ẹ fẹ́ pe rédíò ẹ ní àsọ̀rọ̀ mágbèsì, ẹ fẹ́ pe tẹlifíṣàn amóhùnmáwòrán, so on and so. And there's nothing wrong in calling television. There's nobody tó jẹ́ Yorùbá tí ò mọ̀ nǹkan tó ń jẹ́ television. There's nobody tó jẹ́ Yorùbá tí ò mọ̀ nǹkan tó ń jẹ́ rédíò. So we must learn to let the people understand us, rather to want to speak conk Yorùbá language. Ìwé sọ pé àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá tẹ̀lé wọ́n pọ̀ ju àwọn tí wọ́n gbọ́ èdè Yorùbá gidi gan lọ. So we are Yorùbás, and we are the pillar and the real support for one Nigeria. Oṣelu tó jà fún tó wà ní. Bó ṣe wá rí nísìnyí àdúgbò pé ìjọba yìí tẹ ọmọ Yorùbá lọ́wọ́, àwọn náà làwọn abẹ́ láti ní ọdún méjì ò ti lé, ṣùgbọ́n ariwo lọ́tún ìbò sí lọ́sì, àrùn òye máa pariwo nǹkan lé eléyìí lé o, ẹgbà wá o, ilé tí wọ́n gbogbo ẹ̀ tí wọ́n èyí ń kọ́ sà kí ẹ fẹ́ sọ wàhálà lókì sí ni ẹ fẹ́ sọ fún ìjọba tó wà ńbẹ̀ tí yóò fi túbọ̀ dẹ kálukú. Ó lọ mọ bó ṣe ń ṣe nǹkan. Ká ní wípé Yorùbá ò wá lásìkò tá a wá yìí, nǹkan á bàjẹ́ jù báyìí lọ. Kó ba lè dá òun ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ìmọ̀ ó sì máa dá. The only thing tí èmi kàn máa bẹ ìjọba wa, minimum wage yẹn wọ́n láti increase it so that àwọn èèyàn wọn á lè live, must be a living wage, must be a living wage. Kí ni wọ́n ń pè ní, kí lóyìnbó ń pè ní living wage? Ó láti jẹ́ owó iṣẹ́ tí èèyàn ṣe tó máa lè gbálé, tó máa lè jẹun lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́,
tó máa lè fẹ́yàwó tó dẹ̀ máa lè bímọ. Wọ́n máa ń pè ní living wage. Àwọn tí ẹ bá wò ó, ẹni tó bá ń gba 70,000 naira á lè díẹ̀ fún. Á lè díẹ̀. Ìjọba máa yìí bá wa wò ó bí wọ́n ṣe lè bá wa jẹ́ kí kíní yẹn kó lọ sókè díẹ̀. Àwọn èèyàn wọ́n máa sọ̀rọ̀ yìí pé kó máa fa inflation. Ó yẹ jẹ́ pé nígbà tó bá kan tí mẹ̀kúnnù ló máa fa inflation. Nígbà tó bá kan tí mẹ̀kúnnù ìgbà yẹn ló máa fa inflation. Ẹ fẹ́ sanwó fún mẹ̀kúnnù ẹni tó bá ju 70,000 lọ ẹ̀dí lè san. Ṣùgbọ́n àwọn tó ń gba 10 million wà lóṣù. Kò sẹ́ni tó sọ̀rọ̀ sí yẹn. Àwọn tó ń gbà jù bẹ́ẹ̀ lọ wà lóṣù. Kò sẹ́ni tó ń sọ̀rọ̀ sí yẹn. Wáyà tó jẹ́ pé àti mẹ̀kúnnù bá fẹ́ jẹun ẹ máa sọ pé oúnjẹ yẹn pọ̀ jù. So ibẹ̀ yẹn nìkan lákàn máa kò sí nǹkan tí ìjọba yìí ṣe tí kì í ṣe torí kó lè dá lọ́jọ́ iwájú ni wọ́n ṣiṣẹ́. Ẹ sà nígbà kẹta sọ ni pé owó orí epo tán yọ bí epo tó lọ sókè yẹn ló yẹ kí gbogbo ẹ̀ dàrú báyìí. Pẹ̀lú nǹkan tó jẹ́ kó dà torí nígbà tó jẹ́ pé àwa là ń ta ọ̀dọ̀ wa náà ti ń rẹ̀ pọ̀ yìí kò yẹ kó wọ́n tó yẹ. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn wa tí ẹni wọ́n ń gbé wọ́n ń jí tí wọ́n lọ ń tà outside our boundary, outside Nigeria. Ló fi jẹ́ pé kò jẹ́ káà fúnra wa jèrè epo tá a ní. Ìyẹn náà yẹ pé òkè wọ́n bẹ̀rẹ̀ sí ní tà ní oye tí wọ́n ń tà everywhere. Yorùbá mọ̀ pé kò sọ̀rọ̀ pé bọ́ńkìrì náà máa ń pè, kò sọ̀rọ̀ pé èèyàn ń jẹ́po lọ́tà mọ́, kò sọ̀rọ̀ pé èèyàn ń kó epo gba ìrànlé lọ́tà mọ́. Kan tó fa èèyàn owó epo. Ṣé dára ní ká pè ní àbí àṣìṣe ìjọba yìí? Well, kan tó bá ń wọlé kálukú ló lè pè é. Ṣùgbọ́n èmi fi pé ọjọ́ iwájú ba lè dà òun gbogbo ètò yìí wà fún. Ẹ rí i pé ó ti ń improve díẹ̀ ju bó ṣe wà last year lọ. Ó ti ń improve díẹ̀ díẹ̀. Ibi tó wáyé a máa débẹ̀. Ìwáyà náà là ń sọ pé Nàìjíríà ẹ̀sùn pé kí wọ́n bá wa improve owó mẹ̀kúnnù sókè díẹ̀. Àwọn kan náà máa gbọ́ àwọn mẹ̀kúnnù fún àwọn máa gbọ́ dìde sí. No inflation. If there is no living wage, there is no life. Téèyàn bá lè gba owó oṣù kó tọ́jú fámìlì ẹ̀ kó dẹ̀ sanwó ilé ẹ̀ kó sanwó iná ẹ̀ èèyàn gbáyé o. Wọ́n tó yẹ jẹ́ eré ìdọ́tọ̀ pípò tí wọ́n sun títì nìyẹn. Tí a bá ti ṣe yẹn ẹ rí i pé gọ́ọ̀mẹ̀ntì is the best that has ever happened to Nigeria. But we need to make people live. Ọmọ yìí sọ pé nǹkan lè tí màá bá dẹ̀ ti lè fún ìkùnú ó lè náà nìyẹn. Ẹ sà, àwọn kan ti ń sọ wípé ìjọba tó ní pé kí a máa fi ara dà kí gbogbo aráàlú máa fara dà wípé ńṣe ni wọ́n dẹ̀ wá ń pín owó ìsí ọ̀dọ̀ ara wọn ojoojúmọ́ náà fi kún owó oṣù ìta àwọn tó ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta pé àwọn tó fẹ́ fi kún wọ́n ṣe ń rìn òkè òkun náà ń dé náà ń bọ̀. Ẹ wò ó àní kí wọ́n máa fún wọn kí wọ́n sanwó fúnra wọn àní kí ẹ jẹ́ kí mẹ̀kúnnù wọ́n gbá yẹn lásọ̀
ṣe ń di pẹpẹ á jẹ́ ń di pẹpẹ. But let the people live. There must be a living way. Ó bá dẹ̀ jẹ́ wípé àwọn sọ pé 70 yẹn tó kí o bá fún máa gba 70. àtolórí àtẹlẹmúsà. bẹ́ẹ̀ni. Yes. Ẹ wo èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ẹ̀rù ń gba 70. Mo ń gba 70 torí àwọn kan máa dáhùn sí ìyẹn àwọn náà lọ́wọ́ ń díẹ̀ àwọn náà ọwọ́ ń díẹ̀ ọwọ́ wà ń díẹ̀ olúkálùkù ló ní bó ṣe ń ṣe ètò bí ṣe ìlú díẹ̀. Ìjọba ti sọ inflation àwọn ọmọ ìkúnnù yẹn ló máa kọ́ dáhùn inflation ọ̀rọ̀ náà yẹ mi náà. Bí àwọn tí ẹ̀mọ̀ náà ń ṣe ní o bí àwọn ọmọ tí wọ́n sọ ní o máa kọ́ dé lóhùn to cause inflation bí àwọn ògbóyìnbó ní àwọn pé half education is very bad. Half education is very bad. But let me tell you, you can only get what you sow. Ìjọba ní kéèyàn ṣiṣẹ́ tó bá lè parí oṣù tó owó tó máa gbà tí ò lè rẹ́rìn pẹ̀lú ẹ̀ iṣẹ́ tí ò lẹ́rìn ló máa ṣe fún ẹ. bẹ́ẹ̀ni. ó jalè. Iṣẹ́ tí ò lẹ́rìn ló máa ṣe fún ẹ. Ẹ̀rí wọn á láwọn obìnrin ṣe ṣìnà wọn ò ṣe ní ṣe ṣìnà wọn ò ṣáà lè jẹ́ ká ọmọ wọn kú wọn. That's the only way to save the children. Women are ready to do anything to make sure their children survive. You just pay a living wage, you will find all these things will disappear. sà ìyẹn jẹ́ iṣẹ́ tí ẹni fún ìjọba àbí. Yorùbá mo ní ìyẹn jẹ́ iṣẹ́ tí ẹni fún ìjọba yìí. bẹ́ẹ̀ni. Yes sir, ẹ ṣé bàbá. Inú mi dùn wípé ẹ tiẹ̀ ń jà fún àwọn mẹ̀kúnnù wípé kí ìjọba kó gbé owó àwọn òṣìṣẹ́ sókè. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí, mo fẹ́ kẹ́ gba ìjọba ní ìmọ̀ràn àbí tí ìjọba lè ṣe. Nítorí pé iye táwọn mẹ̀kúnnù gan ń ṣe lára ìlú tó le koko yìí ló pọ̀. Bíi pé ẹlòmíì irú àwọn gàrí tá ń tà tó jẹ́ pé àwa là ń ṣe fúnra wa tó wẹ́ kan déédé lọ òkè gegegege. Ṣé kìí ṣe àwa là ń farú nǹkan báyẹn? Kí ni ìjọba fẹ́ ṣe nípa ohun tá ń pè ní price control? Tó ń bá tiẹ̀ gbé owó wọn sókè, kí ni ìjọba lè ṣe? System wo náà lè gbé kalẹ̀ tó jẹ́ pé yóò jẹ́ kí àwọn nǹkan tí wọ́n ń tà yẹn kó níye lórí tí wọ́n ń tà, tí ì ṣe pé àádé bíbí ọ̀tọ̀ lẹ́ni tí iye máa ta ọ̀tọ̀ ní ibi tí ẹni máa ta. àti rent control náà sà. owó ilé. lẹ́kọ̀ọ́ Àti ẹ̀sìn ń lọ bẹ̀ yẹn. Ẹ wo mi mọ bóyá máa ṣàlàyé ẹ̀ fún yín ní Yorùbá ó máa fi sí Yorùbá díẹ̀. Ẹ sọ léyìnbó, ẹ sọ léyìnbó. Ẹ̀jẹ̀ wa ló tún wọn ìgbà ẹ lè fi sínú ara wọn sà. Ẹ sọ léyìnbó, kò sí wàhálà. ọ̀rọ̀ náà le púpọ̀. It's a very difficult. When you find yourself in a very difficult situation, you need a very difficult solution to make sure that things go well. Repeat that your question again. Yes sir, I'm talking about the price control. Okay. Yes sir. Now, gàrí ẹ wá ní ká price ẹ̀ ojú ẹni náà tàbí lọ wọn torí pé most of them wọn ọmọ nǹkan tí wọ́n ń ṣe ọdún ìtàlẹ̀ ìtàn tàyè wọ́n yẹn fún ayẹyẹ sọ́ọ̀sì ìgbó petrol lọ sókè ṣé kì í ṣe gàrí yẹn kì í ṣe petrol náà fẹ́ gbé wá sẹ́kù I have a process ẹ̀ gan. wọ́n máa protest ẹ̀ wá sẹ́kù àwọn yẹn fún ayẹyẹ sọ́ọ̀sì pé owó màníọ̀ ó ti lọ sókè iye màníọ̀ náà máa fi gùn àwọn sọ́ọ̀sì pé kí wọ́n increase owó labour
ṣé ẹ mọ̀ pé owó labour náà máa lọ sí ó máa affect production tí àwọn tí wọ́n ń gbin gàrí yẹn tí wọ́n bá mọ báwọn ṣe máa ṣe ni owó yẹn á jù bẹ́ẹ̀ lọ ọ̀gbà tí wọ́n bá tà tó wọ́n bá ṣe àwọn ètò wọn máa tà ọdún ìṣẹ̀lẹ̀ ni so tàbá ní ká lọ dá price control ẹ̀ a lè ṣe price control ó níbi tó price control kí tó bá lower than that price ṣé àgbésókè ṣé a máa gbé sókè price yẹn bá lower láti débẹ̀ no problem but rent control yes you can do rent control ṣùgbọ́n wọ́n bá ṣe rent náà ilẹ̀ ibi tí ẹ wà yìí ilé tí ẹ wà yìí nígbà tí mo fẹ́ ra ilẹ̀ yìí ní was it 1980 something I only bought it for 500,000 naira. 500,000 naira. You want to buy and this plot is more than 1,000 square meter. You want to buy 1,000 square meter in this place now, you pay more than $1 billion. 1 billion. More than. You pay more than $1 billion. Níbi tí mò ń gbé tẹ́lẹ̀ lákòókò nígbà tí mò ń kọ́ a bag of cement was 6 naira. 6 naira. Nígbà tí mo wà ní kékeré wọ́n mi fẹ́ ra ilé kan gàrí ló tà ó 6,000 naira or so. Bẹ́ẹ̀ni. lẹ́kọ̀ọ́ rí. Now if you want to buy a house now even lè tán kọ́ bí kéjì sí àwọn tó ń pè ní flat kéjì ni ẹ̀wá wọnú ẹ̀ ń ṣe wọ́n ṣe kólókólókólókólókóló wọ́n ṣe kólókólókólókóló ìwé inú àsìpáàdì kéjì ni orí òun sí ẹ bá wọ lọ ẹ lọ bẹ̀rẹ̀ price ni half of the house tó wà ní lẹ́kí báyìí they are unoccupied. Ìyá bá máa force wọn pé any house tí ò bá wà occupied a máa take care of it better give it out. So you can now Mo already gbà á. alófẹ́ gbà pẹ̀lú 75 naira pẹ̀lú 75k alófẹ́ gbà ní. 70,000 minimum wage. Kòmúsà, mo fẹ́ ká sáré wo ìlànà ìfọbajẹ ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nípínlẹ̀ Èkó. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a kàn ń rí ẹ̀yin náà tẹ̀ ti sọ síwájú nígbà tá a wà lábẹ́ aṣọ wípé ìrùkọ̀ olókù tá a kàn ń rí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní èyí tó dẹ̀ ń jẹ́ kán wá hùwà bó ṣe wù wọ́n. Ẹ̀sáǹpù tí ẹ fún wa lẹ́ẹ̀kan sà ó ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìlú Ìkọ̀tún ọba Oníkọ̀tún gangan ó dẹ̀ gba ilẹ̀ tí wọ́n ti rà láti 33 years ago di bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn onílẹ̀ yẹn wọn ò rí nǹkan kan ṣe sí i. Abala méjì ni kí ni gẹ́gẹ́ bí Secretary General ẹgbẹ́ ìṣọ̀kan àwọn Yorùbá ipa wo ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ ṣe láti tọ̀nọ́lẹ̀ sí bí wọ́n ṣe ń fi ọba jẹ pàápàá jùlọ nípínlẹ̀ Èkó torí tá a bá máa sọ báyìí ẹ má bínú ẹ̀yin tẹ́ bá jọ mi wọ́n ní àgbèrò ló dẹ́kun tó ń jọba ní Èkó ìyẹn bẹ́ẹ̀ dé àwọn tó wá ń gbalẹ̀ yìí tán lẹ́ni fẹjọ́ sùn ní abala ọ̀dọ́ ti yín yẹn oore wo lẹ lè ṣe fún un.
bẹ́ẹ̀ni sà. kò sí ìtasọ́ bẹ́ẹ̀ tí ò bèmí náà mọ̀. bẹ́ẹ̀ kò sí ìtasọ́ bẹ́ẹ̀ tí ò bá ẹ̀mí náà afẹ́tọ̀ ọbí ò lè dá ṣe ẹ̀ka fi dátẹ̀mí ni ẹ̀ka wo ọba tó yẹ ká fi jẹ gbogbo baálẹ̀ ló fẹ́ dọ̀bá sí ní street kan ní ọba méjì all this will have to control and láti fètò sí tó bá yá ọba di méjì pé bonanza. òde ọba di méjì pé láti fètò sí nígbà tí àwọn wà kékeré ọba tó wà lẹ́kọ̀ọ́ yìí bí ọba àbúlé lọ nǹkan ní wọn bẹ́ẹ̀ ni ìdádé ní Ògùn state bóyá ọba mẹ́ta Àwùjalẹ̀ Láké àti Ìjẹ̀bú-Igbó ọba Orúmọlúsì. Olúmọlúsì ìwọ́n ní tìyìn lẹ́kọ̀ọ́ ọba jọ́ndẹ̀ lọ. ẹ̀sùn àfihàn tó yẹ pé ìlú ń fẹ̀ sí náà ni àwọn èèyàn ń gbòòrò sí ni àwọn orí adé náà fi ń pọ̀ sí. ẹ ó yẹ ká Amẹ́ríkà ti ní president ó ẹ ó yẹ fẹ̀ sí. yes sir. ǹjẹ́ àwọn ọba tí wọ́n ń jẹ yìí ǹjẹ́ ó ní ẹ̀yẹ value tó fi kún àwùjọ wa. mi ò lè sọ bí mi ò lè ní o bí mi ò lè má ní o ìwọ́n tí balẹ̀ bá dọ̀ba kí ló fi ìpè ó lè dìde rẹ̀ gbogbo balẹ̀ ló fẹ́ dọ̀ba. tó lẹ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ sà. ẹ̀yin ni ká ẹ dáhùn yẹn o ẹ̀yin mi ò fi balẹ̀ ìjọba rí ẹ̀yin ni ká ẹ dáhùn dáhùn. bàbá tá a bá tó wò báyìí sà a máa rí pé ìjà àgbà méjì òun náà ni ó ń lọ lọ́wọ́ láàrin Ọ̀ọ̀nìrìṣà ọba Adéyẹni Tògúùsì àti Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Ọ̀wádé Adéròmú ọmọ Aláwàní Agboojà eléyìí sà ṣé o yẹ kó rí bẹ́ẹ̀ ṣá kí sì lọ́nà àbáyọ tá a fi ní ìfàyàbalẹ̀ nílẹ̀ Yorùbá. a ti parí ẹ kò yẹ kí ìjà wà láàrin wọn àwọn ọba méjì yẹn àwọn ọba tó tóbi ni wọn kábíyèsí o. kì í ṣe àwọn ọba táwọn máa sọ̀rọ̀ wọn lórí rédíò èmi fúnra mi bá ṣèyẹn mo jẹ̀bi gẹ́gẹ́ bí àgbàlagbà yìí àtúnlóyè nílé Ifẹ̀. tó lágbára Ọlọ́run gbogbo ẹ̀ la máa yanjú. ẹ jẹ́ ká padà sí ìdí òṣèlú sáà 2027 ó ti ń kànlẹ̀ gbogbogbò ó kú bí ọ̀tọ́la olókùn bí ọ̀la yìí ọlọ́run àtàrin wa sí ju ìgbà náà lọ ní agbára Ọlọ́run. ìpínlẹ̀ Èkó ẹgbẹ́ òṣèlú APC ló sì ń ṣe ìjọba. báwo ló ní àwọn náà làwọn máa ṣe lọ. báwo ló ní 2027 àwọn kan sọ pé Ṣèyí Tinubu ń bọ̀ àwọn kan sọ pé Jonathan lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ní gómìnà ìpínlẹ̀ sọ àwọn kan ní Ṣèyí Tinubu bọ̀ Ambode àwọn kan pé ń bọ̀. Ambode ń bọ̀ àwọn kan sọ pé Gbàjàbíàmílà Abilà ń bọ̀ ewu gẹ́gẹ́ ní káwọn máa ìpínlẹ̀ Èkó máa retí. ẹni sùúrù kò sẹ́ni tí ò ní ambition ta ló mọ̀ nínú yín náà tó fẹ́ jáde àtọ́gùn nínú yín náà ìjáde ṣùgbọ́n ọ̀rọ̀ mi lóun náà máa ìjáde àtọ́gùn ẹni sùúrù wọ́n tó dáa ni la máa ṣe fún èyí tó dáa ẹ rí ọ̀rọ̀ gómìnà orí wà ń bẹ̀rù lórí yẹn bá fẹ́ jẹ èsì ìrìnàjò rẹ̀ ṣe lórí yẹn wọ́n lè fi kò ní jẹ kò sí ìrìnàjò rẹ̀ ṣe kò ní jẹ ìwọ ẹni sùúrù gómìnà tó dáa
fẹ́ ṣe gómìnà à ń gbọ́ ni àwọn ẹ̀ṣẹ̀ gómìnà àwọn ẹ̀ṣẹ̀ gómìnà àwọn ẹ̀ṣẹ̀ gómìnà lẹ́kọ̀ọ́ a dẹ̀ ní àṣeyàn gómìnà wa ẹ̀sìn yìí náà sì jẹ́ ọ̀kan lára àwọn àgbà bẹ̀. sọ ẹ ní sùúrù ẹ ní sùúrù. ṣùgbọ́n àwọn alátakò òṣèlú nílẹ̀ ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Èkó láwọn náà ti múra sílẹ̀ láti gbàjọba lọ́wọ́ APC pé èsì APC sí ti tó. ẹ̀sà kí n tẹ́lẹ̀ fi kún nǹkan tí wọ́n sọ yẹn lẹ́nu nínú ọ̀sẹ̀ yìí a rí wípé ọ̀kan lára ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kọ̀ọ́ tó ń gba gómìnà ní mọ̀ràn GAC nígbà kan rí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n kó àwọn ọmọ ẹgbẹ́ kan jọ lẹ́kọ̀ọ́ láìpẹ́ yìí tó ń pè ní ẹgbẹ́ ADC wípé táwọn afẹ́ fi gbàjọba. Kí ni ìmúrasílẹ̀ yín gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ tó ga jùlọ nítorí pé Arẹ́gbẹ́ kì í ṣe àìmọ̀ nílùú Èkó, kí lẹ rí sọ sí sà? ọ̀rọ̀ yẹn lè díẹ̀ o àwọn àgbà táyìn wo bá ṣe máa parí ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kó dàrú fi ọ̀rọ̀ yẹn lẹ̀ fún àwọn àgbàgbà tó bá yá wá yanjú ẹ̀ ṣùgbọ́n a lè stop anybody tó bá fẹ́ dá ẹgbẹ́ tiẹ̀ lẹ̀ fún àdálẹ̀ àwa ni a ní gbojúbọ̀rọ̀ tá a máa rí pé gidigidi lè kó wà àwọn náà máa wọlé láwọn ọlọ́run. bàbá àwọn tí wọ́n ń kóra ọjọ́ àwọn tá a lé kúrò ń bẹ̀ wọ́n sọ pé àwọn tá a lé kúrò náà ń bàlùjẹ́.